rí lórí ọ̀rọ̀ Mohbad yìí nǹkan tí wọ́n ń fi ojú Bukky Jesse rí tí wọ́n lọ ń tú páàsì Bukky Jesse wá ìfàṣẹ rí ó dáa kéèyàn máa ṣe dáadáa láyé yìí nígbà tán lọ wo páàsì Bukky Jesse wọ́n rí pé obìnrin yìí ò ní kò ní nǹkan tó ṣe sí ìbàjẹ́ sẹ́yìn ẹ wá gbọ́ bí Bukky Jesse ṣe ń ṣàlàyé àti àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lórí ẹ̀ pé yẹn ó ṣe gbá ó ṣàwo ó ní láti máa tú àṣírí wọn síta pé ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ gbogbo sítórì yín lòun ṣe kí ni lòun mọ̀ bẹ́ẹ̀ ni ẹ wá lọ gbọ́ bí Bukky Jesse bó ṣe ṣàlàyé ẹ̀. It's okay, ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. Débi ọjọ́ orí. Ṣé ń gbọ́? Ṣé rí pé jẹ́ òyìn abájọ? Whenever she's on her chat, she talks to people anyhow. Ẹ gbọ́ nǹkan tó sọ. Everything lọ́lọ́run fi kẹ́ òun ju èmi lọ. Débi ọjọ́ orí. Age is just a number, my darling. Tí bá rí ọmọ 20 tọ́lọ́run gbà fún, màá celebrate ẹ̀. I will pray for her. Ẹ wo bí lè ṣe ń bá mi drag just months. Oṣù ni o, mo dẹ̀ ṣọ́ ẹ̀ pé rọ́ ló pa. Ìtura àbúrò ẹ̀ tó kú yẹn kọ́ lọ́n fọ̀run kẹ̀. Èmi àtàbúrò ẹ̀ máa ń sọ̀rọ̀ dáadáa. Ó ní nǹkan tẹ́mi àtàbúrò ẹ̀ jọ sọ. No, KB, please, don't say please. Don't fracalize. You shared that video. Despite the fact that you saw that she was insulting me. And I saw your comments, KB. They screenshot it to me. People came to me and told me, KB, I thought Bukky is your friend. KB, you cannot come here and tell me calm down. Maurice, why didn't you call me? Why didn't you send a message to me before you shared that video, KB? I love you more than what you are doing. I will not do it to you. So don't tell me to calm down. Just watch. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Tó o bá dẹ̀ fẹ́ gbà ní nọ́mà, Ọlọ́run á jẹ́ kó gbà ní pẹ̀lú ìṣòro. Bẹ́ẹ̀ ni. Tó o bá gbà ní nọ́mà ní simple bí Ọlọ́run ṣe ti kọ́, wàá gbà ní ìṣòro. I take you people from the Genesis. Now this girl called Bukky Jesse. I've seen her maybe in the beginning of it. You people all know the father of my child. I don't need to not to mention his name today because ó ti bá wa dá sọ̀rọ̀ ìrí o. Délé Táíwò. Ó ti bá èmi àti Bukky dá sọ̀rọ̀ ìrí o. No, ẹ jẹ́ ká gbọ́ bẹ́ẹ̀. Àdìjọ pín dóni o. Ṣé gbọ́? Ó ní Délé Táíwò ti bá èmi àti òun dá sọ̀rọ̀ rí. Mo ń bọ̀. Mo máa pe Délé Táíwò nsìn. Please, hold on. Kí Délé Táíwò wá sọ. Please, just hold on for me. Ẹ ní sùúrù fún mi, please. Please. Ẹ ní sùúrù. Mo ń bọ̀. Mo fẹ́ bi Délé Táíwò náwọn question kan ni. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi. Ṣé gbogbo yín ti rí? Ṣé ti rí? Délé Táíwò ni ẹ máa pè nsìn. Ẹ jẹ́ kí n sáré pè. Kọ́lọ́run jẹ́ kó gbé. Tó bá wà ní UK á gbé. Please stay on the line a few seconds. Oh, Naija number ẹni. Mo ń bọ̀. Ẹ jẹ́ kí n lọ sáré pè. Ẹ jẹ́ kí n sáré pè lórí WhatsApp. Ẹ dúró. Ibi tí Délé Táíwò ti bẹ́mi àti Kudi parí ìjà. Kó wá sọ fún gbogbo wa ká gbọ́. Mo ń bọ̀. Délé gbé fóònù yìí o. Tó bá gbé mi àti ẹ máa ní problem o. Délé o gbọ́dọ̀ gbé fóònù yìí o. Ṣé gbogbo yín ti rí? Mo bọ̀ ẹ fún mi 1 minute. Mo fẹ́ pé èèyàn kan kó fún mi ní nọ́mbà UK ẹ̀ bí UK ló wà. Mo bọ̀. Mo fẹ́ sáré pé èèyàn kan. Ẹ fún mi 1 minute please. Bí Délé Táíwò ló lọ ń parọ́ fún. Èní ni máa járọ gbogbo wọn. Ẹ ní sùúrù fún mi ẹ jọ̀ọ́. Yeah. Hello, má sọ̀rọ̀. Just text mi ní nọ́mbà Délé Táíwò ti UK please. Okay. Okay, o ṣé. Ẹ lọ gbé cup of tea, please.
Mo dúró fún nọ́mbà yẹn ẹjọ́ ẹ má bínú ẹjọ́. I'm waiting for that number, please. Mo waste time on you, ẹ má bínú. I'm waiting for Daily Taiwo's UK number, please. I only have his Lagos number, his Niger number. Okay, ó ṣé ọ̀rẹ́ mi. Thank you. Yeah. Okay. Okay. Mbo. Mbo, hold on. I'm sorry, the number you've called is temporarily unavailable. Please try again later. Okay. Mbo. Number you are available. Okay, Mbo. I didn't send voice notes daily. So to bá get back see me, ma play for you. Hello Dele, Cash show okay. Bukky Jesse ló ń sọ̀rọ̀. Báwo ni àwọn family ńkọ́? Ex ìyá ọmọ ìyá firstborn Kudi. Ó ní wà tóun ẹ bá mi parí ìjà rí. Ó dẹ̀ sọ pé torí mo ń dó ẹ, ó ní torí mo ti dó ẹ rí. Ó ní torí ẹ ni mo ṣe ń bá òun jà. Mo ti pè ẹ́. Mo dẹ̀ tún ti gba nọ́mbà ẹ lọ́wọ́ ẹ̀ tí mo tún mọ̀ ẹ tó mọ̀ èmi àti ẹni UK mi fẹ́ dárúkọ ẹ̀. Àbí kò yẹ wípé kó fún mi nọ́mbà. Mo pè ẹ́ sí nọ́mbà Naija, but unfortunately ó ring ò gbé. Mo tún wá pè ẹ́ ńsìn, mo ní kẹ́ni yẹn fún mi nọ́mbà, but nọ́mbà yẹn kò lọ. Ẹ jọ̀ọ́ ẹni tó bá ń wò mí tó bá ní nọ́mbà Délé nu yín, ẹ jọ̀ọ́ bá mi send ẹ̀. Ṣé ti gbọ́? Ó ṣé Délé, thank you. I will expect your call, please, because I need to, people need to know what is happening. Thank you, God bless you. Bye-bye. Yeah. Ṣé ti rí? Délé Taiwo mo send message. Ẹ jẹ́ kí n play ẹ kẹ́ gbọ́. Mbo. Ní sọ̀rọ̀. Mbo, Edu. Èṣù má ti jẹ̀bi. Mbo. Mbo. Hello Délé Taiwo. Bukky Jesse ló ń sọ̀rọ̀, àbó ti block mi ni. Ó ringi kò block mi. Bukky Jesse ló ń sọ̀rọ̀. Mo fẹ́ confirm àwọn kankan ni. Ìyá ọmọ ẹ Kudi of Dublin. Ṣó ti yẹ. Ó sọ pé torí o dó mi rí. Lèmi ṣe ń bá òun jà pé ó dẹ̀ ti bá wa parí ìjà rí. Délé, please tó bá gbọ́rọ̀ ẹ̀, reply me with a voice note. Mo ti gba nọ́mbà ẹ lọ́wọ́ S ó ti mọ ẹni náà. Mo ti gba nọ́mbà Naija ẹ lọ́wọ́ nọ́mbà UK ẹ lọ́wọ́ ẹ̀. Òun dẹ̀ mo pè é sí but ó gbé. Jọ̀ọ́ tó bá gbọ́ message mi jọ̀ọ́. O lè send voice note, you don't need to call me. I just want to play it for people to hear. Because ó sọ pé wọ́n ló ṣàlàyé fún un. Ó ló bèmí àtòun parí ìjà rí. Mo dẹ̀ fẹ́ kó sọ lójú gbogbo ayé. Àbí kò yẹ kán mọ̀ ipò bá wa parí ìjà rí. Ó ṣé, thank you. Bye. Ẹ jẹ́ ká tún play lè tó èmi mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Hello Délé Taiwo. Bukky Jesse ló ń sọ̀rọ̀, àbó ti block mi. Ó ringi kò block mi. Bukky Jesse ló ń sọ̀rọ̀. Mo fẹ́ confirm àwọn kankan ni. Ìyá ọmọ ẹ Kudi of Dublin. Ṣó ti yẹ. Ó sọ pé torí o dó mi rí. Lèmi ṣe ń bá òun jà pé ó dẹ̀ ti bá wa parí ìjà rí. Délé, please tó bá gbọ́rọ̀ ẹ̀, reply me with a voice note. Mo ti gba nọ́mbà ẹ lọ́wọ́ S ó ti mọ ẹni náà. Mo ti gba nọ́mbà Naija ẹ lọ́wọ́ nọ́mbà UK ẹ lọ́wọ́ ẹ̀. Òun dẹ̀ mo pè é sí but ó gbé. Jọ̀ọ́ tó bá gbọ́ message mi jọ̀ọ́. O lè send voice note, you don't need to call me. I just want to play it for people to hear. Because ó sọ pé wọ́n ló ṣàlàyé fún un. Ó ló bèmí àtòun parí ìjà rí. Mo dẹ̀ fẹ́ kó sọ lójú gbogbo ayé. Àbí kò yẹ kán mọ̀ ipò bá wa parí ìjà rí. Ó ṣé, thank you. Bye. Ẹ jẹ́ kí n tún pè lẹ́ẹ̀kan sí. Mo tún pè lẹ́ẹ̀kan sí.
Okay, kò gbé. Ẹ jẹ́ ká máa play voice. Ẹ jẹ́ ká máa play video yẹn lọ. So tó bá gbé máa wá play fún yín ṣé ti gbọ́. Ẹ má bínú. Yeah. Nǹkan tó máa dùn mí nìyí o. Ṣé kò tún play mọ́ nísìn? Kí ló ń ṣẹlẹ̀? Oh shit. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Yeah. Ibi tí ìlara hatred yìí pọ̀ dé lọ́wọ́ ẹ̀ Bukky Jesse. Mo tẹ̀ ṣépè lọ́jọ́ náà lọ́hùn tó bá jẹ́ pé o rántí èpè ni. Mo ní ẹni tó fẹ́ fi àkọ́bí mi dààmú mi gẹ́gẹ́ bí èrò ọkàn yín ìwọ àti Ruti Kechi sí mi lọ́jọ́ náà lọ́hùn ó dà padà sí ní lórí àdàbí tó bá yẹ pé mo ro ibi sí ẹ̀yin ọmọ ọlọ́mọ. Ṣé mo nǹkan tó fẹ́ prove ń bẹ̀ yẹn ṣé ń gbọ́ ó fẹ́ prove pé nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọ mi òun lòun ṣépè yẹn Kudi ó kéré sí nọ́mbà gan. Ruti Kechi tó ń sọ yìí ẹ jẹ́ kí n sáré débẹ̀ mi fẹ́ débẹ̀ but ẹ jẹ́ n sáré débẹ̀. Ṣé rí Ruti Kechi ìgbà tí fracas bẹ̀rẹ̀ ní 2016 oníkálùkù ní platform tiwọn ayé ewé mi mọ Ruti Kechi rí láyé mi. Ìgbà táwọn ayé bẹ̀rẹ̀ sí ní attack mi Ruti Kechi dìde from nowhere. I have never seen her in my life before and I will not lie about that. Ṣé ń gbọ́ mi? Mi rí Ruti Kechi rí. Ọ̀dọ̀ àwọn ayé ni Kudi wà ń gbà yẹn. Àwa máa parọ́, a máa sọ oríṣiríṣi nípa mi. Bí Ruti Kechi sẹ̀rẹ̀, àwọn èèyàn máa wọnú inbox ẹ̀, wọ́n máa fún ní information. Ṣé ń gbọ́? Ruti Kechi bá bẹ̀rẹ̀ sí ní tú gbogbo àṣírí ẹ̀. Ẹ wo bí tó gbé gbà ń sìn, ẹ jọ kí ló ṣàkọ́bí wèrè. Lesbian làkọ́bí ẹ̀ náà. Ajá lọmọ ẹ ń bá sùn náà, kí ni gbogbo eléyìí tó ń sọ pẹ̀lú àkọ́bí? Èmi ò mọ àkọ́bí ẹ̀rí mo sọ fún ẹ pé mi ń bú ọmọ lọ́mọ. Gbé nǹkan tí n bá sọ nípa ọmọ ẹ jáde. Ẹni kó gbé nǹkan tí n bá ẹ ti rí pity party game, ẹ ti rí manipulation game tí girl yìí ń play. Ṣé gbogbo yín ti rí game tó play? Ó ní nǹkan tó ń sọ ń gbà yẹn, àbí wèrè lélẹ́yìí ni. Jẹ́ kó máa pọ̀ létí ìyá ẹ̀, ó fẹ́ ọmọ mi ṣánsìn. Jesus Christ. I don't want to talk. Ẹ jẹ́ ká fi ọmọ yẹn sílẹ̀. Get nǹkan tó ń ṣe ń bẹ̀ yẹn ni. Ipe èpè tó ń ṣe ń gbà yẹn ló ń ṣẹlẹ̀. Ṣé ìgbésí ayé ọmọ ti ẹ̀ gan ṣó dùn mọ́ ẹnu ni? Get nǹkan tó ń ṣe ń bẹ̀ yẹn ni. Ipe nǹkan tó ṣẹlẹ̀ èpè tó ń ṣe fèmí àti Ruti Kechi tó yẹ pé òwúwà burúkú. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Tí n bá mọ nǹkan kan nípa nǹkan tí ìwọ Bukky Jesse tó ṣe mú orúkọ mi lọ́lé ológun pé kí n kú. Ṣàbẹ̀ pé ó sọ̀rọ̀ ológun yìí ń jọ yẹn ṣé gbogbo yín rántí wọn náà ti ṣe sórí lórí ọ̀rọ̀ ológun yìí mi ìdálóhùn mo kọ ignore pé kò sọ̀rọ̀ ńbẹ̀. Now ẹ jẹ́ kí n sọ nǹkan tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ológun yẹn. Mi ìmọ̀rọ̀ ẹnì kankan lọ sílé ológun láyé mi. Ìgbà tí wàhálà pọ̀ ṣàbẹ̀ pé máa sọ fún yín pé àti 2016 ni mo ti ń fèsì gbogbo challenges yìí ṣé gbogbo yín rántí pé mo sọ fún yín. So ó wá ní lady kan ní Manchester ń gbà yẹn àwọn ewé ń bá mi jà àwọn ayé ń bá mi jà gbogbo àwọn tí mo gbèjà wọ́n kọjú ìjà sí mi àwọn family náà gbógun dìde ogun yẹn pọ̀ gan ṣé ń gbọ́. Ó wá ní lady kan tó wà ní Manchester ń gbà yẹn òun ṣe mí òun gbà mí ó máa wá bá mi òun mọ àǹtí òun mọ̀yàn kan wọ́n ti ń gbá mi lórí social media ti pẹ́ o ṣé tí n bá ní oògùn máa lọ máa báyàn kó máa bá mi wá gbàdúrà ìgbà tí nǹkan ṣẹlẹ̀ sí mi mo máa ń sọ fún gbogbo yín ẹ jẹ́ ká máa fi common sense ká máa fi gbọ́ nǹkan táwọn people yẹn sọ ṣé tí n bá ní oògùn máa bá lọ wá èèyàn tó máa bá mi gbàdúrà ẹ sọ fún mi ṣé máa lọ máa wá èèyàn tí n bá ní oògùn tí mo mọlé olóògùn máa lọ máa wá èèyàn tó máa bá mi gbàdúrà ẹ jẹ́ kí n máa sọ lọ. So ìgbà tí wàhálà yẹn pọ̀ àṣé lady tó wà Manchester yẹn ṣé ń gbọ́ àṣé ó ń bá wọn ayé ṣiṣẹ́ èmi ò mọ̀ mo ti trust èèyàn ti pẹ́ ṣé ń gbọ́ lady yẹn àṣé bó ṣe ó wá bá mi ńjọ́ kan ó ní àfá òun ó náà sọ pé kí n mórúkọ gbogbo àwọn tí mò ń bá jà wá ṣé ń gbọ́ ó náà ní kí n mórúkọ gbogbo àwọn tí mò ń bá jà wá pé wọ́n á lè ṣe prayer gbogbo wọn á lè fi mí lọ́rùn sílẹ̀ kò ní síjà mọ́ because wàhálà yẹn pọ̀ gbọ́ngbà yẹn but èmi ò sá arógun má sálẹ̀ mi ò ṣé ń gbọ́ mi
mo dẹ̀ fún lady lórúkọ yẹn àṣé lady yìí fẹ́ lórúkọ yẹn against mi ni ìgbà tí wàhálà máa ṣẹlẹ̀ ó sọ pé mi fóun lórúkọ kí ẹ̀gbọ́n òun lọ pa èèyàn ni ó ní mo rán òun ṣe pé orúkọ tí mo fún òun yẹn èmi ní kó ẹ̀gbọ́n òun lọ bá mi pa gbogbo wọn gbogbo orúkọ tó ń sọ yìí orúkọ gbogbo àwọn ọmọ bàbá mi ló wà ń bẹ̀ o tí bá tiẹ̀ fẹ́ pààyàn máa tún pa gbogbo àwọn ọmọ bàbá mi gbogbo orúkọ àwọn ọmọ bàbá mi pátá ló wà nù orúkọ yìí wọ́n wá bọ́ta lady yẹn sọ pé mo fẹ́ lọ pa wọ́n ni níwájú Ọlọ́run àti ọ̀tí tí mo ní pè jẹ́rìí rọ lady náà mo yìí rí nínú shop kan ní Chita Mill mo yìí rí ní last week mo tiẹ̀ mọ̀ pé wà bẹ́ẹ̀ ó kọjá lára mi ó pè mí ó kí mi mo hug ẹ̀ mo náwọn ọmọ ẹ̀ ń kọ́ Ọlọ́run máa dájọ́ fóníkálùkù mi ní láti wá ṣàlàyé fẹ́ anybody àbí kò yẹ yín ọ̀rọ̀ ògùn tó ń sọ nìyẹn o ẹ jẹ́ ká bá sọ lọ nítorí mo ṣàlàyé ń jọ yẹn kò mí pé mo ní nǹkan kan tí mo fẹ́ sọ bọ́ mo kàn wó pé ọ̀rẹ́ ò ní ìtumọ̀ ni ṣó ti yẹ yín so nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn nìyẹn ó dẹ̀ mọ̀ but tó bá ti fẹ́ sọ̀rọ̀ á ní Bukky Jesse bó kọ̀ òun lọ sílé ológun ṣe bó sọ pé ó léyìn òkè ni ẹ̀rù ṣe ń bá ẹ̀fọ́ ògùn ẹ̀wọ̀ wèrè ṣe bó sọ pé pè tó ṣẹ́ ló jẹ́ kó ṣẹlẹ̀ sí inú ayé ọmọ ẹ̀ láìṣọmọ mi ó dẹ̀ tún bẹ̀rù ògùn ṣe rí pé orúkọ wèrè yìí ṣe rí pé ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Mo ṣépè lọ́jọ́ náà lọ́hùn èmi èpè mi kò lè lọ kó lè ṣe kó má ṣe mo máa ń sọ mi ò kí ń ṣépè o but kíyèsára lọ́dọ̀ mi má sún mi kan ògiri Bukky rántí nǹkan tẹ́ ṣe fún ọmọ mi rántí nǹkan tẹ́ ṣe fún ọmọ mi. Now mo fẹ́ sọ̀rọ̀ dé gbogbo bíbá yìí but ṣé tí rí ṣáàrí nǹkan tí mo ṣe avoid gbogbo ọ̀rọ̀ ẹni pé ó máa ta báwọn tí mo ti ní peace pẹ̀lú ṣó ti yẹn ṣáàrí wèrè tó ń sọ̀rọ̀ yìí mo sọ fún yín pé inú ayé ló wà ń gbà yẹn ṣé wọ́n ti gbà tí nǹkan tí mo sọ story ọmọ mi èèyàn kan update pé mo ṣe nǹkan báyìí fún àwọn ọmọ Àbíkẹ́ mo dẹ̀ like nǹkan tí Láyọ̀ ṣe ń jọ yẹn Láyọ̀ update nǹkan kan ó ní gbogbo wa láti ṣẹra wa ṣé ìgbà tó lórí Bukky wà nù ayé ọmọ yẹn yìí wà bí 8 years old ọ̀dọ̀ wọn ni ọmọ wúlìṣì yẹn wà ń gbà yẹn wọ́n gbé obituary sórí àwọn ọmọ yẹn àwọn ọmọ tí nǹkan kò ṣe wọ́n ṣe oríṣiríṣi fáwọn ọmọ wa ẹjọ́ òun dẹ̀ wá nù bẹ̀ yẹn ṣe báwa náà máa dá padà fáwọn ọmọ wọn ni àbí nǹkan tí mo sọ yẹn nǹkan tó ń sọ nìyẹn o wọ́n ṣe oríṣi àwọn ọmọ kéékèèké ọmọ tó wà wúlìṣì yẹn ó lọ gbé wọn àtọmọ ìyá àbíkú wọ́n lọ gbé àwọn ọmọ sínú pósí àwọn ọmọ gbogbo àwọn tá à ń support ìyá Esabod gbà yẹn wọ́n lọ gbé àwọn ọmọ sínú pósí tọkọ rest in peace ọmọ Ṣadé Eloquenza àwọn ọmọ oríṣiríṣi ẹjọ ṣé káwa káwọ́ kò ká máa wò wọ́n ni Nkechi dẹ̀ bọ́ta ó dẹ̀ ń dá padà fún wọn mo ṣẹ́rí nínú justice for Mohbad ṣẹ́rí nínú fracasi mo máa hate kéèyàn máa claim pé òun lòun dá ẹ bá gbé máa sọ statement kan mo ní gbogbo wa láti ṣẹ̀ tá ti kùnà sógun Ọlọ́run àbí kò yẹ yín gbogbo wa láti ṣẹ́ra wa akàntí wa matured la ṣe overlook ẹ wo wèrè tó ń pariwo pa ṣe nǹkan kan fọ́mọ ẹ̀ ṣé kébì lọ máa gbé ó wà lọ́wọ́ mi ó yìí wà lọ́wọ́ mi dọ̀la tẹ́ bá fẹ́ rí máa gbé síta kò kàn ṣe nǹkan tójú gbọ́dọ̀ máa rí ni so bẹ́yìn ṣe ń ṣe nǹkan fáwọn ọmọ tiwa yẹn kàkáwọ́ kò ká máa wò yín ó wà okay ẹ jẹ́ kí n máa sọ̀lọ̀ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. You are ní Ruth Nkechi tẹ́ ń gbé ọmọ mi tẹ́ ní ọ̀tá ọmọ mi ní HIV ẹ gbé káàkiri ẹ bẹ̀rẹ̀ sí ṣèkà sí àkọ́bí mi nǹkan tí gbogbo wa bá gbìn in this world ilé ayé láti máa ká àní kúrò láyé lọ ká lọ́run a máa ká nǹkan tá a bá gbìn ni now ìwọ náà ká nǹkan tó gbìn lọ́mọ ẹ ṣe di lesbian náà àbí ìwọ náà ti ká nǹkan tó gbìn gbogbo wa là ń kà ìwọ náà ká nǹkan tó gbìn lọ́mọ ẹ ṣe di lesbobo náà so kí wàá ní ìdùnnú ẹ ń bẹ abẹ́ gbọ́ ó ní gbogbo ọlọ́mọ ká nǹkan tá a gbìn it is well ẹ jẹ́ ká máa sọ lọ ẹ jẹ́ ká máa sọ lọ ẹ máa gbọ́. To the genesis this lady called Bukky Jesse help me beg her kò padà lẹ́yìn mi stop it Bukky stop mentioning my name on your platform
Go away from me. Points of correction. Kudrisky. Orúkọ ẹ stink. Orúkọ ẹ máa pollute chat me. You will say I don't like mentioning your name. Everybody, every one of you, any nickname. You are overcooked talking mo fún ẹ. Mo fún ẹ ní burnt offering. Tó rọ́wọ́ ẹ, ọwọ́ bọ̀lì ni. Mo máa mention orúkọ ẹlẹ́yọ kọ̀ọ̀kan torí àwọn tó ń wò mí, àwọn newbies tó ń wò wá, wọn ò mọ̀ ẹ́ sí overcooked turkey. Wọn ò mọ̀ ẹ́ sábúra jẹ̀bi olúwa. Nǹkan tí mo ṣe try láti sọ orúkọ ẹ máa pollute chat me. I will never. Ṣé mo máa fún yàn ní publicity ẹ̀yin tẹ́ ń wò mí? I don't give people publicity. I will never mention your name. But where I need to mention it, I will mention it, and nothing will happen. Nothing. The beginning of it is that in Nigeria, long time ago, there is this lady called Dolapo or Shinusi, if I'm correct. Was Bukky's friend then. Her boyfriend was Dele Taiwo's friend. Bukky was dating Dele Taiwo. That's the father of my child. And Sorry, but tell me at Matija. Tí o bá mú proof jáde. Màá gbé yín débẹ̀ lọ́sàn yìí. Ṣé bẹ́ẹ̀ pé máa sọ fún gbogbo yín pé mo wà ní street, but mo ń ṣonírànù. Mo wà ní street tí mo fi wà intelligent dèní ni. Tí n bá wà ní street láti jẹ́ onírànù bí tiẹ̀, màá ti gbé oyún láti kékeré mi. Wọ́n máa ń pè bí kan ní skindles. Ẹ̀yin tẹ́ bá wà ní ojú Ẹlẹ́gbà road, ẹ jẹ́ bá mi dá sí. Wọ́n máa ń pè bí kan ní skindles. Ṣé ń gbọ́ mi? Wọ́n máa ń pè bí kan ní skindles ní ojú Ẹlẹ́gbà road. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá mọ̀ Surulere, ẹ bá mi dá sí, ẹ bá mi sọ yes. Wọ́n máa ń pè bí kan ní skindles. Ṣé mọ̀? Ẹ ṣé. Skindles níbẹ̀ yẹn, but ó ti pẹ́ gan. Délé Táíwò máa ń kọrin bẹ́ẹ̀, Àyùbá máa ń kọrin bẹ́ẹ̀. Ó dàbí bí mi lè pè ní club, ẹ mọ̀, open place táwọn olórin ti máa ń kọrin. Ẹ̀kọ̀ọ̀kan ó ṣe ọ̀rẹ́ mi Dọ́lápọ̀ tó ń sọ ló wà níbi tó ń wò wá yẹn o. Dọ́lápọ̀ ló wà mí ọ̀bọ mi ò fẹ́ dárúkọ ọ̀rẹ́ mi because ó ti wà nílé ọkọ. But ọ̀rẹ́ mi ti confirm sí pé yes. Ṣé rí ọmọ yìí, àwa máa ń lọ ṣe fàájì. Ṣé ń gbọ́ mi? A máa lọ ṣe fàájì, mo like fàájì gan o. Ṣé bẹ́ẹ̀ pé máa sọ fún gbogbo yín pé gbogbo nǹkan tí gbogbo yín ṣe ń sìn ó ti sọ èmi, mo ti ṣe sẹ́yìn. But mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, alihamdulilayi pé wọn ò fi dó mi, wọn ò fi sọ òbò mi dòbò give away bí òbò Kudi. Mo jáde pẹ̀lú common sense ni. Ṣé ń gbọ́ mi? Táwa bá ti dé skindles ń gbà yẹn, mo like ká jó gan. Eléyìí tí mo mọ̀ jó mọ́ yìí, ẹ ṣe Yẹmi skindles, Yẹmi lẹ́ni tó níbẹ̀ ń jẹ́. Wọ́n ga báyìí, God bless you. Gbogbo àwọn Èkó, gbogbo àwọn big boys yẹn, èmi ti mọ̀ wọ́n tipẹ́tipẹ́. Mo kàn mọ̀ wọ́n kọ́ sọ pé a mọ̀yàn ni. I don't mean cause fuck bóun ṣe máa ń ṣe. Now tá bá ti lọ sí skindles. So ma tó mo bẹ́ẹ̀ bu àṣírí ọ̀rọ̀ yìí láti jọ ẹ̀. Yèyé tí ò gbà wọ́ọ̀dù tó lóhùn yèyé. Ṣé gbogbo yín gbọ́ mi? Tá bá ti data skindles. Ṣé gbogbo yín mọ ojú Ẹlẹ́gbà road dáadáa? Òun mẹ́ta ni wọ́n. Òun ìkejì ẹ̀ wọ́n pè ní Fúnmiláyọ̀ Ọ̀tọ́mẹ̀, kíní kan Ọ̀tọ́mẹ̀ ní girl yẹn jẹ́. Later ni mo mọ orúkọ ẹ̀, mo mọ orúkọ rẹ̀. Wọ́n thank you Yẹmi Ọdẹ́dínà lórí skindles, thank you. Ṣé rí pé mo sọ̀rọ̀ skindles nìyẹn because ó bẹ̀ pé àṣírí máa tú bí yóò bẹ́ mi gbàgbé ibi tí mo ti mọ̀ wọn ni. Ṣé ń gbọ́? Mẹ́ta ni wọ́n wá dúró sí títì ojú Ẹlẹ́gbà yẹn. Tá bá ti ń wọlé bọ̀, wọ́n á lera wọn síbẹ̀. Ìgbà yẹn ni sunray skirt ń rain. Ṣé mo skirt tó ń pè sunray? Ẹ̀yin Indomie population ẹ̀ lè mọ̀. Sunray ní skirt yẹn. Òun àtàwọn ọ̀rẹ́ méjèèjì tó kù yẹn. Wọ́n dá ní kọ́lọ̀. Tọ́bọ́sà ti dúró ṣá o. Wọ́n wá padà wọlé. Àwa èmi kẹ̀rẹ́ kí lọ́mọdé tèmi mọ̀. Mo kàn gbé báàgì ni. Ọ̀nkọ́ Adé tẹ bá ń gbọ́ mi. Ẹ ṣé. Ọ̀rẹ́ mi ṣàmà wò ń tiẹ̀. Wọ́n wá lè fún àgbà. Gbogbo ìjọ tí wọ́n wá jókòó sí
iwájú Skindles ẹni tó bá mọ Skindles ló máa understand nǹkan tí mo sọ yìí ká náà wọ stage eléré wà báyìí òun àtàwọn ọ̀rẹ́ iwájú ló máa jókòó sí mo ń bọ̀ ẹ ṣáà wò dàn ṣàbẹ̀ pé sọ́ọ̀rẹ̀ pọ̀ oríṣiríṣi short sọ́ọ̀rẹ̀ wà long sọ́ọ̀rẹ̀ wà á wá mú ìdí báyìí òun àtàwọn ọ̀rẹ́ wọ́n á wá bọ́ síbẹ̀ báyìí wọ́n wá máa ṣe báyìí wọ́n wá máa jùdí yẹn wọ́n sọ́ra wọn di judiciary ṣé ń gbọ́ wọ́n wá máa jùdí yẹn ibẹ̀ làwọn yẹmí àwọn oríṣiríṣi big boy wọ́n á máa mú ọwọ́ lè dì wọ́n báyìí èmi kẹ̀rẹ́ mo tẹ̀lé wọn jáde mi mọ̀ kankan máa máa wò báyìí máa ní kí ló dé àwọn girls ṣe wá rí báyìí mi ì lè pọ̀rẹ́ mi wọlé ni àbíkọ́ yẹn yín wọ́n máa ná owó sí orí ìdí yẹn ọpẹ́lọpẹ́ social media tẹ́bá wọ́n sí pé ìjà tó fa ìjà òun àti ìyá Dublin yẹn ṣàbẹ̀ pé ìgbà tó wà Tákìmù Adétòrò ń jó Tákìmù mọ́wọ́lé díẹ̀ tó ń tẹ́ fòkòfòkò bíi búrẹ́dì òòjọ́ ní ìyá Dublin yẹn bọ́ta ń gbà yẹn ṣe rántí tó ní báwo ló ṣe máa bá ọkọ ọlọ́kọjọ́ bẹ́ẹ̀ yẹn ṣó ń dún ẹni ṣe rántí àti ìdèbẹ̀ ìṣe tó ń ṣe nígbà tó wà ní Ṣàngó Òde ìṣe yẹn ló ń ṣe wọ́n wá máa lé owó wọ́n á mówó sọ́yàn wọ́n báyìí gbogbo ọyàn ẹ̀ báyìí ìta ló máa wà ìta láwà ni èmi ò dẹ̀ mọ̀ kọ́kọ́ bí ṣe máa jókòó ni máa wá máa bí àwọn ọ̀rẹ́ mi àti Uncle Ade God bless you where you are is a billionaire now máa wá máa bí wọ́n àbíkọ́ yẹn má lè jọ ṣáwọn eléyìí ò ní ìyá ni ṣé wọn ní bàbá ni bó ti ẹ̀yẹ pé mi náà mo sá kó school mo lọ wo ni àbíkọ́ yẹn àwọn ọmọ àgbọ̀dí yẹn àwọn yẹmí Skindles oríṣiríṣi wọn máa lẹ́ lówó wọn mówó sínú ọyàn wọn Kúdí ti bá parọ́ mọ́ ẹ kọ́ ló ń ṣe ìdájọ́ láàrin èmi àti ẹ Ọlọ́run tó ń ṣe ìdájọ́ kó ṣe ìdájọ́ tí ò bá ń ṣe pé òbò ló lọ ń lé ní Skindles tí mo ti mọ̀ ẹ́ gbogbo yín dẹ̀ mọ̀ èmi mo hate kìíní kan ṣe ẹ̀rọ lórí burúkú ó ní that is her past àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni àbíkú fẹ́ pàyà ẹ ni that is her past ìwọ ò bá gbogbo nǹkan tí mo ní ò bá nǹkan tó sọ ni ṣé mo sọ láti jọ èmi ìsọ̀rọ̀ ẹ ṣé ẹ pé mo kàn máa ń sọ ni ṣé mo sọ story ẹ òun ló sọ story mo dẹ̀ láti analyze ẹ ìwọ tó bá wá mi tó ní that is her past ọmọ ẹgbẹ́ ẹ sí ni ẹ ní ṣí oríire wọ́n ti fòbò ṣẹlẹ́yàtọ̀ wọ́n wá lọ ká bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ kan mọ́ ní abájọ sí bàbá náà wò bí àtùpà tí ò ní kerosene ẹ jẹ́ ká máa sọ lọ wọ́n á mówó lọ́yàn wọ́n á mówó lédìí wọ́n á mówó sínú ìdí wọn mo ní what ibẹ̀ ni mo ti kọ́kọ́ mọ̀ wọn àtọ̀rẹ́ iṣẹ́ ń gbọ́ mi ẹni tó wá gbé wa lọ mo wá béèrè lọ́wọ́ wọn pé kí ló táwọn ladies ń ṣe báyìí ẹ dẹ̀ mú èmi if decency was a person tẹ́ ẹ bá súnmọ́ mi I am a very decent lady decent to the core I have every opportunity to be married to date people but I just choose to be single ṣé ń gbọ́ mi kí ni yẹn jọ mi lójú pé why táwọn girls ṣe báyìí ẹni yẹn dẹ̀ sọ́njọ́ náà and I quote ó ní kí ni mo ti rí ó ní every Friday ló máa ń wá ojú Délé Táíwò bó ti lọ gbà tí Délé Táíwò kọrin Àyùbá ti kọrin bẹ̀rí ibẹ̀ yẹn máa ń bọ́ọ̀bù gan every Friday night ṣó ti yé yín kí ni yìí mi láìkí bó ṣe ń sún sí mi lọ́rùn àwọn tẹ́lọ̀ yìí ò ń forí pípé wọ́n fi rán ṣọ́ngbà mi mo sọ fún kó rán off shoulder ó rán yìí tó máa ṣókì mi lọ́rùn ẹ jẹ́ ká máa sọ lọ ṣé ń gbọ́ mi mo wá bí ẹni yẹn pé kí ló dé tí lè rí báyìí kí ló táwọn ọmọ yìí ṣe báyìí ṣọmọ nǹkan tí mo rí rí kọ́ máa mọ́wọ́ sínú ọyàn wọ́n yàn gángan tí bá parọ́ ọmọ ẹ̀kọ́ bọ́ta gbogbo nǹkan tó bá wà lẹ́rìn mi àtẹ pọ́sítà kọ́sá ìyà tó ní kọ́lọ̀ fi jẹ́ yẹn á dẹ̀ fi jẹ́ àdàbí tí bá parọ́ ọmọ ẹ̀ pẹ̀lú nǹkan tí ó jẹ́ kí n mọ̀ ibi tí mo ti mọ̀ ẹ́ ṣé gbogbo yín gbọ́ mi wọ́n máa kówó sínú ọyàn sínú òbò wọn mo ní òkè kò dẹ̀ sí social media gbà yìí so gbogbo wọn ń ṣe ayé tó wọn ni so gbà tí wọ́n bèèrè wọ́n sọ pé kí ni mo ti rí èmi ò tiẹ̀ wọ́n mọ̀ pé ó ń fẹ́ Délé Táíwò ń gbà yẹn ṣe ń gbọ́ ẹni yẹn ló wá sọ fún wájọ́ náà pé nǹkan tó dùn àwọn ni pé ṣé mo mọ̀ pé bó ṣe ń kówó sí lọ́yàn yìí boyfriend Délé Táíwò ni girlfriend Délé Táíwò ni mo ní rọ́ ni mo nọ́kùnrin wo ló máa rí eléyìí tó máa gbé sílé èmi ò dẹ̀ máa gbé bó ṣe máa ń rí nìyẹn pé àwọn olórin kọ́kọ́ bá wọn sùn kọ́ gbé wọn sílẹ̀ ni ṣó ti yé yín now
mo tún wá fẹ́ gbé yín tàbàyé wọ́n pe èèyàn kan ní Bukky àǹtí Bukky ẹ má bínú pé mo dárúkọ yín Bukky Taiwo àǹtí Bukky ni ẹ tí mo mọ̀ èmi ti mọ̀ àǹtí Bukky láti Ìlàgò Polytechnic ṣé ń gbọ́ mi àǹtí Bukky àti Délé Taiwo wọ́n jọ bẹ̀rẹ̀ ní Délé Taiwo ṣòkòtò kan ló ń wọ̀ fọ́dún kan pátá kan fọ́sẹ̀ kan ni wọ́n jọ bẹ̀rẹ̀ ní àǹtí Bukky lèmi mọ̀ láti Ìlàgò Polytechnic Délé Taiwo ó máa wá wọn wá síbẹ̀ yàrá kan yẹn ló máa jọ sùn àǹtí Bukky á fún lówó á fún láṣọ á protect ẹ̀ tó bá sọ pé obìnrin pọ̀yàn sẹ́yìn àǹtí Bukky Taiwo ó wà London sì ti bá ń parọ́ mọ́ mi ní nọ́mbà wọn ni máa pè wọ́n gbogbo wa la mọ̀ ìyà tí àǹtí Bukky Taiwo jẹ àǹtí Bukky ló bí àkọ́bí fún ṣé ń gbọ́ mi bí n ṣe mọ̀ wé so ìgbà tí mo wá ìgbà táwa wà ń Ìlàgò ń gbà yẹn ṣé ń gbọ́ mi lọ sí Ìlàgò lọ bá àwọn ẹ̀gbọ́n mi àwa wà ń bẹ̀ ń jọkàn ṣé ẹ má gbàgbé pé mo ti ń rí Délé Taiwo ní skindus o ìgbà táwa wà lọ́dọ̀ ẹ̀gbọ́n mi ẹ̀dẹ̀ jẹ́ ọ̀rẹ́ àǹtí Bukky Taiwo ṣé ń gbọ́ mi mo wà lọ́dọ̀ ẹ̀gbọ́n mi Délé Taiwo dé kò wá sọ́dọ̀ ẹ̀gbọ́n mi o ó dé sọ́dọ̀ àǹtí Bukky òun àti àǹtí Bukky wọ́n bá wá kí ẹ̀gbọ́n mi nínú ilé nínú yàrá Délé Taiwo ṣe wọlé mo ní mo mójú yìí ọmọ ní ọ̀nà àwọn ọmọ mi ṣe pé kò máa pọ̀ tán náwó tán ṣe gbogbo ẹ̀ èmi dẹ̀ mo dẹ̀ máa ń tètè mọ̀yàn tí n bá rí ẹ àfi tí n bá fẹ́ ṣe bí pé mo dá ẹ mọ̀ àǹtí Bukky wá sọ pé mo lè mọ̀ wípé àǹtí mi ẹ̀gbọ́n mi sọ fáwọn pé èmi náà mo máa ìgboro lèmi náà wípé ó máa ń kọrin lẹ́kọ̀ọ́ pé ó máa ń kọrin ní skindles laparias ṣó ti yẹ yín mo níbẹ̀ ni mo ti mọ̀ ìgbà tó dẹ̀ lọ mo dẹ̀ bèrè lọ́wọ́ ẹ̀gbọ́n mi ẹjọ́ báwo ni ti bọ̀dá ìṣe jẹ́ àtàǹtì oníbàyìí ni wọn bí ìgbín fa ìkara wọn àtẹ̀lé ni wọ́n lé àǹtí Bukky lẹ́yìn ẹ̀ títí kò gbọ́ ìgbà tó mìtì olórí burúkú yìí nǹkan tó máa ń dùn mí fún wèrè nìyẹn she is very quick to jump out to come and tell people story especially àwọn tó bá fẹ́ obìnrin mi ẹ bèrè lọ́wọ́ ẹ pé kí láǹtí Bukky ṣe fún òun àti Délé Taiwo kí ni Mercy sì ṣe fún ìyàwó ilé ẹ̀ òun àti Délé Taiwo wọ́n bú àǹtí wọ́n nǹkan tó fojú àǹtí Bukky yìí rí kúdíá tẹ̀sítẹ̀ ààbù kò sí nǹkan tí òun fi ṣe olórí burúkú ọmọ yìí o rò bí èmi gbàgbé ni mi gbàgbé náà tàbá wá sọ́tọ̀ ẹ̀ náà ń do abẹ́ ìṣeré ṣọ́bọ̀ mi ló gbọ̀pọ̀ bẹ́yìn ọbọ̀ mi ló gbọ̀pọ̀ bẹ́yìn ẹ bá mi bí wèrè ṣọ́bọ̀ mi ló gbọ̀pọ̀ bẹ́yìn ṣé ń gbọ́ mi kò sí nǹkan tẹ́ni yóò fojú àǹtí Bukky rí kò sí nǹkan tí ò fojú àǹtí Bukky rí ìtorí ẹ̀ tẹ́ bá rí pé tó bá ń sọ̀rọ̀ àwọn tó fẹ́ ọkọ lọ́kọ ẹ rí pé má tètè dá sí pé Kudi kò bá má jẹ́wọ́ because mo mọ bí tó ti ń bọ̀ anyway ó bá bẹ̀rẹ̀ bó ṣe ń gbọ́ she showed Bukky pepper àǹtí yìí ò lè sọ̀rọ̀ ní mo mọ àǹtí yẹn délédélé ni eléyìí tó wá ń bú Mercy mi ìgbèjà Mercy o every one of them come fuck off ìgbèjà Mercy but eléyìí tó wá ń bú Mercy ṣebí Bukky Taiwo ó dìṣẹ́ jìyà ó ta nǹkan kò sí àwọn bàbá ẹ̀ nà àwọn ìyá ẹ̀ nà kó má tẹ̀lé délé ó tẹ̀lé náà kí ló rí bọ́bẹ̀ wọ́n kọ́ lọ́mọ torí délé ìwọ yìí ló dánú lé wọn yú náà gbogbo àwọn tó ti ń náwó fún délé tó ti ń ṣe everything wọ́n ṣe gbọ́ pé bí wèrè ṣe lọ lóyún fún délé nìyẹn gbogbo wọn ṣẹ́rí gẹ́ọ̀ yìí òun ló bẹ̀rẹ̀ gbogbo pé délé wálẹ̀ lẹ́ni kò sẹ́ni tó ń wo délé mọ́ gẹ́ọ̀ yìí ni ó bring délé from délé tó ti ń wò tẹ́lẹ̀ ọkùn Démọ́lá Adékọ̀gbẹ̀ kọ́lọ̀ bá mi fọ ọ̀hún kẹwọn ọ̀dọ̀ délé tú ibẹ̀ mo rí délé pẹ̀lú wọn rí náà àìmọye èèyàn tí mo fẹ́ máa dá ọkọ̀ mi báyìí lẹ́ni àwọn èèyàn gidi tó support Délé Taiwo tó ń fún lówó tó wò pé yeah this guy is going somewhere ó fi orí burúkú ara wá wítọ́ pẹ̀lú sọ pé òun lẹ́yìn òkè ìwọ lẹ́yìn òkè ní délé òṣòrí rẹ lẹ́gbẹ̀ẹ́ ní délé tọ́ kiri nìna ó use ẹ̀ tán ó dẹ̀ dásnù ó bring délé wálẹ̀ gbogbo àwọn tó wá ń ṣàánú délé wọ́n wá sá fún délé wá dẹni tó ń tọrọ jẹ tó bá sọ pé délé wà nínú àwọn A-list juju musician lẹ́ni ó jẹ́ kí délé wà ní number 1 gbogbo àwọn tó jẹ́ kó ṣàánú délé ẹ̀yin ọkùnrin ẹ mọ róòbù tẹ́ máa tó kó yín bọ̀ ẹ mọ róòbù tẹ́ máa tó kó yín bọ̀
ó kórí burúkú ayé ẹ̀bá délé ìgbà tí Bukky tẹ̀lé délé kò sí nǹkan kan everything was moving for them wọ́n forí tì pé wọ́n á débẹ̀ ńjọ́ kan Bukky dé ṣé nǹkan tí mo sọ yẹn ó wá lọ ní oyún meanwhile Bukky ti bí àkọ́bí fún délé nínú kòsíkòsí yẹn náà Agége lọ́gbẹ̀ náà mo mọ̀ wọ́n délé ní sẹ́ẹ̀ àbíkọ́ tí mo sọ yẹn ó dalé aráyè ó dàrú gbogbo àwọn big guys à ń sọ̀rọ̀ Démọ́lá Adékọ̀gbẹ́ à ń sọ̀rọ̀ àwọn ẹtí máa Kim Osage Kim Bello Osage à ń sọ̀rọ̀ àwọn Adékọ̀gbẹ́ mú délé mọ gbogbo wọn ni wọ́n ní tá bàárẹ̀ ní bálà ọ̀là ò kì í yá Adékọ̀gbẹ́ wò ó dẹ̀ mu ṣé gbogbo yín wá ẹ mọ Kim Bello Osage ṣá ẹ mọ àwọn Kim Bello Osage ẹ lọ Google wọn àwọn owó gidi àlọ́nà ẹ bàjẹ́ gbogbo àìrójú àráyè wọnú ayé ẹ oníwọ lẹ́yìn òkè tó fi tún lé ayé délé ṣe káàkùlù fún ìyá ẹ èmi àti ẹ tí n bá wò ó ṣe fún gbogbo èèyàn mo ní wò ó ṣe fún ẹ torí rọ́ọ̀lì ní gbogbo ọ̀rọ̀ tó sọ ẹ jẹ́ kí n máa play ẹ lọ so ṣe ti gbọ́dọ̀ délé mẹ́yẹn o ẹ jẹ́ kí n máa play ẹ lọ mo ń bọ̀ ẹ ṣáà hold on bó tún ní kíní wà ẹ hold on o ẹni tó bá ń kọjú ẹ lọ gbé oúnjẹ yìí o ẹ gbọ́dọ̀ kọjú. Dolapo was dating her own the Dele Taiwo's friend. Dolapo is married to the guy today. They are both married. She's based in this country. Iṣẹ́ ní pé ló pa mi fẹ́ fi ti Dolapo tó sọ pé ó ti marry bọ̀bọ́ yẹn lẹ́nu irọ́ ló pa o ọkọ Adé tọ́lẹ̀ ẹ̀gbọ́n mi tọ́lẹ̀ ọkọ Adé pathfinder tọ́lẹ̀ mi fẹ́ dárúkọ yín tẹ́lẹ̀ ni tọ́lẹ̀ gbogbo jíàrí ògùdù ọwọ́ wọn ló wà àwọn eléyìí lówó dákú wọn lówó dànù ọkọ Adé ló ń sọ o ọkọ Adé kọ́ ni Dolapo fẹ́ o ọ̀ì mugun làwọn mi fẹ́ o orí omi lọkọ ọ̀rẹ́ mi ti ń wà owó burúkú gidi wà lọ́wọ́ ọkọ mi kò ń ṣe ọ̀rẹ́ ọkọ mi ni kò ń ṣe ẹni tó sọ yẹn ni ọ̀rẹ́ mi fẹ́ o kò ń ṣe ẹni tó sọ yẹn o ó dùn mí pé mo lọ sẹ́kọ̀ọ́ ó jẹ́ kí n wà ní pátí ọ̀rẹ́ ọkọ mi surprise birthday wọn ní December ẹni yẹn kọ́ ṣe rí pé ó ti rí pé gbogbo Adé pathfinder táládé mú ìwà tó ń sọ̀rọ̀ ibo ló ti mọ gbogbo wọn mú ìwà ta ni mú ìwà yìí òun náà ló ń dárúkọ gbogbo àwọn tí mò ń dárúkọ yìí ṣájọ́ jẹ gbóró ń gbà yẹn ni ṣájọ́ jẹ gbóró ni tí bá sọ fún pé mo mọ̀yàn mímọ̀ tèmi mọ̀yàn mo kàn fi èèyàn mímọ̀ sọ̀rọ̀ ni mo fi òbò mímọ̀ sọ̀rọ̀ àbí kò yé yín Adé tó ń sọ yẹn kò kí ń ṣe òun ni ọ̀rẹ́ mi fẹ́ lé ni ọ̀nkú mi tó ń ṣiṣẹ́ nílé epo gidi owó burúkú èmi ò láwọn ọ̀rẹ́ olóòórùn máa sọ fún yín mi kàn láìkí wá máa I don't make noise dẹ́mi kí n wá gbọ́ alágo lẹ́yìn kí n máa fi àdúrà àwọn ọ̀rẹ́ mi lọ́wọ́ so ó ti mix ẹ̀ up nsìn Adé kọ́ ni Dolapo fẹ́ bọ́mì ní dárúkọ ẹni tó fẹ́ gbogbo jíàrí ògùdù ọwọ́ Adé ló wà Adé pathfinder tọ́lẹ̀ anyway ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ yìí lọ. But Bukky, Dele Taiwo used to hide that for me. She knew me, I didn't know her. And I will tell you people the whole story. She knew me, I didn't know her. When I go to Skindus, you understand? You know where Dele Taiwo used to perform at that time, you know, he was still toasting. You understand? He used to hide. Ṣembo, ẹ bá mi fẹ́ sí balẹ̀ o. Ó ní Dele Taiwo máa hide me from her. Ẹjọ́ báwo ló ṣe jẹ́? Mo sọ fún pé Skindus is an open place. Ìwọ ẹgbọ́n kan tó sọ sí. Ó ní Dele Taiwo was still toasting her. Ìrọ̀ pa ẹkú. Okay, ẹ bá mi wo nǹkan tó sọ mẹ́. Dele Taiwo yìí toast ẹ. Ó dẹ̀ hide me from you. Make it make sense. Ẹ̀yin ọlọ́pọlọ mo bá wí mi báyìí. Ẹ̀yin tẹ́ ní ọpọlọ ni mo bá bá. Mi báyìí ọlọ́pọlọ yòrò bí ice cream wí o. Ó sọ ẹgbọ́ ẹ bá mi gbọ́. Ó sọ pé Dele Taiwo ń toast ìwọ. Ó dẹ̀ hide ìwọ from èmi from ìwọ. Make it make sense. Gbogbo yín kọ̀ yẹ pé Skindus ò sí ń bẹ̀ mọ́lẹ̀ ni. Mi dẹ̀ mọ̀ bí àwọn bọ̀dá Yẹmí gbogbo yẹn ìwà. Àbí kò yẹ yín mi mọ̀ bí gbogbo yẹn ìwà. Gbogbo wọn ló mọ̀. Láàrin àwọn olórin generally nǹkan àlejò ni. Bọ̀ mi ní sọ àwọn tí mo mọ̀ mọ́. But ti Dele yẹn mo mọ̀ pa ni.
ṣe pé bá ṣe sọ pé wà sí òdo náà nìyẹn èmi ò ní sọ èyí tí mo mọ̀ but gbogbo àwọn olórin yẹn ló mọ̀ ṣé mo sọ fún yín pé ọkọ adé ọkọ mi sọ fún mi jọ́nà pé ìgbà tí mo ní kí n tán fọwọ́ sí wọn lọ́yọ̀ wọn ní kí ni mo ti rí wọn ní every Friday bó ṣe máa ń mark register nìyẹn so they were popular from that kindles àwọn èèyàn ti mọ̀ wọn tó bá gbé wọn kúrò bẹ́yẹn àgbésùn ni wọ́n ti gbé kúrò lójú Délé rí wọ́n ti gbé kúrò lójú Délé rí tó yẹ pé Délé ń sunkún báyìí ni ó ń sunkún ìkọra ló fi ń kọrin jọ yẹn lára àwọn bọ̀bọ́ yẹn ló gbé lọ wọn ò tí ì parí orin tán gbé wèrè lọ bọ́ síta kó sọ pé mo parọ́ ọmọ ẹ̀ ìyá ò ní jèrè ẹ̀ àbólórí burúkú lélẹ̀ èmi ló fẹ́ máa rubbish nínú èmi àti ta ló níranù èèyàn kọ́ ni mo bímọ fún náà èèyàn kọ́ ni náà mi ìdẹ̀ bímọ àwọn tó bímọ fún èèyàn púpọ̀ kádàrá aláòláò èmi ò ṣe oníranù náà wá dìbọn kélé tá à ń sọ yìí náà Délé sunkún dẹ̀ ó ń kọrin yẹn bẹ́ẹ̀ ló ń kọra mọ́ máìkì yẹn ló ń kọra mọ́ máìkì ló ń kọrin òwe ó kó bá Délé gbogbo ayé padà lẹ́yìn ẹni ẹ jẹ́ ká máa gbọ́ lọ. I didn't know. So until one day, Demola Adekogbe of blessed memory, okay? Demola Adekogbe of blessed memory had the burial of his father. This story I'm telling you people is way back 1994. Our story while I was in the university. 1994. Our story àtijọ́ when we were all still in Shango. So Dele Taiwo was the player of the day. He invited. Stop it! Ṣẹ́gbọ́, ó ní Dele Taiwo ló kọrin bẹ́ẹ̀. Ó ní Dele Taiwo ló invite mi. Ká kúlù fún ẹ. Jíàrí Ògùdù, ilé Ògùdémọ́lá mo mọ̀ pa. Mo ṣe bẹ̀rẹ̀ bó ṣe parí ẹ̀ àwa táwa ń bẹ̀ ni àbúrò Ògùdémọ́lá tó wà lù igan èmi àti ìyàwó ẹ̀ máa ń chat àbí wèrè lélẹ̀ ó ní dé èmi ni máa tẹ̀lé olórin lọ sí jump èmi ó wo mi ni bó ṣe jẹ́ pé mo tí ìgbọ́n gbà ẹ̀ máa tẹ̀lé olórin lọ sódì ní Ṣàgámù àbí wèrè nẹ́ni kó lọ bá mi forí kí ọ̀hún kó bá mi fọ̀hún kí Ògùdémọ́lá o níkì bàbá mọ̀dínà tàǹtí Bímbọ́ ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ ní Bendel lọ́jọ́ èmi pẹ̀lú Adékọ̀gbè tó ń jẹ́ Démọ́lá ọ̀rọ̀ ló mú mo pé mo rò wá kọ̀ gírò má ṣe bínú ẹlẹ́yẹ̀ kan ló wọ yàrá tó dáṣọ borí ọmọ ìfẹ́ kí n máa gbé yín travaye èmi ilé tó ń kú Démọ́lá kọ́ within 1 month sí Jíàrí Ògùdù àwa yìí àjọ wà ń bẹ àjọ kọ ni kọ̀ gírò ẹ ṣe Adéyínká Adébánjọ kọgírò Ọlọ́run mú láìkí mẹ́mọ́rì tẹ̀ ń dá padà ẹ̀ abẹ́ ìgbọ́wèrè onídélé Táíwò ló invite èmi jẹ́ ń fún ẹni analysis ọjọ́ yẹn Délé Táíwò kọrin ní wakekeeping Àyùbá kọrin ní Saturday Sọ̀ní kọrin ní Sunday weekend bag ni ẹ̀rí tí mo mọ weekend bag wùn mí ni a máa gbé weekend bag yẹn báyìí ni wọ́n fún mi ní invitation ni ibi tí Démọ́lá jókòó sí táwọn kí mo jókòó sí ni mo jókòó sí ẹwọ́n wèrè kan lọ wèrè ọlọ́ ṣé Délé Táíwò ló parọ́ fún ẹni èmi wà bẹ́ẹ̀ live kò sí Facebook ní mi bá ṣòwò ní Facebook èmi wà bẹ́ẹ̀ live ní Délé Táíwò ló ń invite mi ẹ bá mi jẹ́ ọ̀nkú Démọ́lá mi tọ́wọ́ àwọn sọ fún ẹ Bukky jẹsẹ̀ mo mọ Bukky gan ọmọ mi ni ṣé tó wá tí fìdí gbòdì lórí social media mo máa sọ kíní kan fún gbogbo yín ṣé wọ́n ti pé máa sọ fún yín and I will be honest with you today ìtọ́jú ẹ̀ tí n bá rí àwọn tó ń ṣe fracas àbáwọn tó gbójú sí àtọ́fẹ́ máa bẹ̀rẹ̀ wàhálà ṣé wọ́n pé máa sọ please don't go into fracas when fracas started I'm not going to lie to you now I lost a lot of connections and when I make connections when we talk of corridor of power ẹgbàgbé eléyìí ò ń ṣọ̀rọ̀ ẹnu I lost a lot of connections just because of fracas. But Ọlọ́run ò sọ pé máa ń rìn àjò yẹn pẹ̀lú wọn náà ni. Pẹ̀lú gbogbo àwọn tí mo mọ̀ lọ ṣe lọ. Mo bá ń sọ kíní kan pé tán wá ní kán dá ọwọ́ aago padà sẹ́yìn. Fracas mi ní bá wọn ṣe. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó mọ̀ mí. Ó dùn àwọn èèyàn gan. I lost a lot of people. Kò ń ṣọ̀kùnrin nìkan, even obìnrin. Àwọn èèyàn gidi níbi ńlá. I don't flaunt. Go and ask me from anybody.
When I go to Nigeria on a solo level, I don't flaunt anything I go to do there. But unfortunately, ma sọ fún yín kíní kan, àwọn olówó yìí, wọn fẹ́ rí ẹ̀mí ìdọ̀tí, wọn fẹ́ rí ẹ kó máa pariwo ẹ, they will excuse you. But Ọlọ́run sọ pé kò ń ṣe àsìkò wọn fún mi ni. Mo wá gentle bí omi àmúsìn iṣẹ́ rò borí mi ò pé ni. Ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ ẹ̀ lọ. Ẹ wo tó ń pamọ́ mi. Délé Táíwò invite mi. Délé Táíwò dùn mí tí ò gbé phone. Bí pé ṣé kò pàdé mi lọ́dọ̀ Uncle Démọ́lá rí. Ṣé kò pàdé mi ní ọ́fíìsì Uncle Démọ́lá rí ní Ògùdù díárì. Bí tó bá ti rí. Who born monkey? Ìwọ olóhùn. Ẹ̀yin olóbo Ritalo. Tí bá ń pè ní Ritalo, àwọn máa ń lọ Ritalo. Òun ló jẹ́ kí n mọ Ritalo rí hòtẹ́ẹ̀lì. Wọ́n náà máa ń ná, wọ́n tó wá ti gbé wọn kó mẹ́yẹn. Most of àwọn ọkùnrin ẹ̀dẹ̀ ní girlfriend, wọ́n níyàwó. Wọ́n tó wá ti gbé wọn kó mẹ́ Ritalo rí. Ṣé mo ìpé máa ń tẹnu mọ́ Ritalo rí? Òun ló jẹ́ kí n mọ Ritalo rí hòtẹ́ẹ̀lì. Ritalo rí hòtẹ́ẹ̀lì lọ máa ń gbé wọn lọ. A ló bèrè tó bẹ́ẹ̀. Ṣé pé mi yẹ expose ẹ̀dẹ̀ yìí láti joy. Bó máa ń parọ́, mo ṣe ní kí n ṣàlàyé. Ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ ẹ̀ lọ. Me to come down from my university then, myself, Ola, and Nekpe, the three of us, we decided to embark on a journey to Ewagbo. Uncle Demola Adekogbe of blessed memory was the one that lost his father then doing burial for his father. So Uncle Demola was aware that we were going to come. Unfortunately for us, children that myself and Ola and Nekpe, we had accidents on the road. The motor just went from the road and entered inside bush. And when the motor entered inside bush, normal thinking children, are we not supposed to turn back? We are supposed to turn back. So we went to a calling booth there and called Uncle Demola Adekobe because on their address, hey, what are you people doing? Uncle Demola. People doing something is happening that is making them. They are flagging my video. They don't flag it. Me too. Mo bá ṣe flag it. Put 2 restrictions on it on TikTok. Have I? Ṣé ń gbọ́? Ó ní àwọn accident ó sọ pé invite ẹ. Ó lóun pa Uncle Demola. Uncle Demola jẹ́ péjọ yẹn bójú wá ṣe ṣáná ni because ìgbà yẹn wọ́n fẹ́ Aunty Bimbo mọ́. Bimbo ni first wife wọn ṣó ti yín. On fẹ́ Modina, beautiful. I don't even know where she is now. Busty, tall, beautiful. Mickey, Baba, Modina. Mickey of Ikorodu. Modina yẹn ni ọmọ Mickey. Ṣó yé yín. Modina ló long by Modina tó jẹ́ pé Modina dàbí Ṣadé Ọkọya lẹ́gbẹ̀ẹ́ Demola Adekogbe ni. Ẹ̀yin báwo, ẹ̀yin aṣẹ́wó skindusi. Na ma gbé wá síbi táwọn kí Mosage wà, ẹ̀yin. Ele tó fọ́ọ̀mù Uncle Demola. Àwọn tó ń tẹ̀lé wọn ló mú dání gbogbo báàgì gbogbo owó gbogbo ẹ̀. Uncle Demola was with nothing. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń ẹ sọ fún mi ṣé tó lówó bá ṣe nǹkan olówó máa gbé fóònù dání. Ẹ wá ń pe Uncle Demola pé l'accident. Ṣé rí pọ́wọ́ ẹ máa pa? Could you make it make sense? Ẹ wá l'accident. Ẹ wá pe Uncle Demola pé ẹ ti l'accident. Ìtọ́jẹ́ pé fóònù tiẹ̀ sí lọ́wọ́ wọn. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ẹ̀yin tẹ́ ń ṣe nǹkan gan ẹ sọ fún mi. Ẹ̀yin tẹ́ ń ṣe nǹkan ṣe máa mú fóònù dání. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ẹ rí pé ó ti pa oríṣiríṣi o. Started anything? Have I started anything? Why are you people flagging my video? Flag ẹ yé parọ́. Mi mọ flag. I need to address this. Oh. Do you understand? I need to address it all the time to yesterday. So if it's 2-3 hours we use in talking this matter, anything I say, Bukky, please do the need. When you are talking about people, I will not use a derogatory word on you. Bimi Ben. Bimi Ben. Terrible names that I have today. Bimi Ben. But what am I showing you danda? You don't know. Have I given you a name? Bimi Ben. O de gboyun Ben. O de fobose souvenir ni skindus Ben. But I will explain if there's any part I have lied. Come out with Bible. Ìwọ ṣe kọ́kọ́ gbé Bible. Èmi ò need the Bible say. Èmi ń já ẹni. Ṣépè ni o. Ṣé ń gbọ́. Torí èmi ṣá ẹ̀wọ̀n èpè when you did terrible thing to my daughter. Oh, ṣépè yẹn sìn. So wọ́n náà ṣépè
Okay? Now, Adeko now told us we shouldn't turn back. Meanwhile, we have told Daily Taro that we are not coming again. You understand? We've called Uncle Adel, but Uncle Demola now said, no, keep Bobowa Mabo, because Uncle Demola was interested in my friend, Olami. Ṣé gbọ́ wèrè. Ṣé gbọ́ nǹkan tí gẹ̀yìn sọ. Ó sọ pé àwọn pé Uncle Demola ẹjọ́ ní 90s. Ṣé fóònù wà 90s? Ó lóun pè ní phone booth àbó òun pè mobile. Ẹjọ́ ṣé fóònù wà ní 90s? And Kudi wept. Ṣé fóònù wà ní 90s? Ṣé 90s gan la sọ yìí? Ó láwọn pé Uncle Demola ṣé fóònù wà ní 90s?